Àgbéyẹ̀wò ìròyìn lórí Yoruba Broadcasting Network. Ẹ káalẹ́ o, ẹni àgbéyẹ̀wò ìròyìn tí àṣálẹ́ tòní tí ṣe ọjọ́ kẹwàá oṣù kínní ọdún 2022 tí ṣe ọjọ́ ajé kejì nínú ọdún tí a wọ̀ yìí. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó jẹyọ nínú àwọn ìròyìn tó tàn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti àgbáyé lónìí. Ìyá mi ló ní kí n pa àbúrò mi ọkùnrin fún ètùtù ọlà. Ibo ló ti ṣẹlẹ̀? Ẹ mọ̀ gbọ́ tàbádé o. Àwọn orílẹ̀-èdè ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ti gbogbo ẹnubodè wọn tí ó wọ orílẹ̀-èdè Mali. Kí ló fà á? Gbogbo ẹ̀ pátá lẹ́ẹ̀mà gbọ́. Ìdìbò ìpínlẹ̀ Èkìtì ọdún 2022 Fáyọ̀ṣe àti Olújìmí ṣe ìpàdé láti darapọ̀ láti jẹ́ kí ẹgbẹ́ òṣèlú PDP kí ó borí. Orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ padà sí iṣẹ́ ọ̀gbìn fún ètò ọrọ̀ ajé tó dúró digbí. Ìjọba àpapọ̀ ló ń sọ bẹ́ẹ̀. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ògùn pè fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn olóṣèlú ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà láti fa ọmọ oyè tí ó díje dupò aláṣẹ kalẹ̀. Ta ni gómìnà ọ̀hún? Ẹ mọ̀ gbọ́ tàbádé. Ọjà ẹran màálùú ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn pa òbítíbitì owó tó tó bílíọ̀nù 2.5 owó náírà, ìyẹn 2.5 bílíọ̀nù náírà lójoojúmọ́. Ta ló sọ bẹ́ẹ̀? Kí ni ó fi ń ṣe wá? Àgbébọn Fúlàní wọ́n jí àwọn 5 gbé ní ojú òpópónà Èkó sí ìlú Ìbàdàn. Ìròyìn yìí pẹ̀lú àwọn míì ní ọmọ gbọ́ tí a bá dátọ́mì tá a lọ sókè lọ́hùn-ún tá a bá dé padà. Orúkọ ọmọ òun nìjáwọ̀n Olúmáyọ̀wá Àbàjìgín lóníròyìn fún àgbéyẹ̀wò ròyìn láṣẹlẹ̀ tòní níkànnì Yorùbá Broadcasting Network. Awólọ́wọ̀ náà ṣe nígbà tó ń ṣe náà àwọn Yorùbá kan náà là ń sọ pé kò ṣe dáadáa. Nígbà tó wá ṣe lásìkò gbà kan àwọn kan ní látẹ̀tẹ̀ àríwá Awólọ́wọ̀ yìí o bó ṣe rí lọ bó ṣe rí lọ. Ìgbésẹ̀ tí olóyè Sunday Igboho gbé ìtara ni. Ìtara. Bẹ́ẹ̀ ni kò sí ẹni tó máa ní pé wọ́n ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún àwọn ògóòlù wọn tí ò ní jáde. Tọ́ bá dẹ̀ súnyàn títí débì kan á láhùn. Àwọn ìjọba náà ti rí pé níbi tí ó ṣẹlẹ̀ tó náà fi dìde yẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ìgbésẹ̀ kan lé lórí torí pé wọ́n ti ń gbá àwọn èèyàn wọnú igbó, wọ́n ti ń gba iyebíye tí ó ò bá dẹ̀ tètè jáde ní lásìkò ìgbà yẹn á ti jù báyìí lọ. Irú Sunday Igboho táwa níbí tó jáde tó bá wa dáwọ́ kíní ẹ̀ dúró díẹ̀ kò sí nílẹ̀ north. Mọ̀ye tó ń gbé ní skul ni ọgọgọgọrùn tán lọ ń kún wọn ṣùgbọ́n wọn bá ìgbésẹ̀ tó gbé tó jáde tó tawájí pé ẹ má sùn o òun ló jẹ́ kìkì ní ẹ wá sílẹ̀. Ṣùgbọ́n iṣẹ́ tó ń ṣe ó ti ń ṣe lọ. Ó wá lè ní àwọn kọ̀ọ̀kan tó fi kún tí àwọn ìjọba rí pé kò dáa o ṣùgbọ́n èyí ò lè ṣe kó ṣe tán kó mọ̀ tán àfọlọ́mọ̀ ọba. Ìgbésẹ̀ tó gbé àwa kan á rí pé ó dáa àwọn kan á rí pé kò dáa ṣùgbọ́n ó tawájí àwa Yorùbá pé ẹ má sùn o. Ẹ káàbọ̀ padà. Fọ́nrán tẹ kàn yọ̀wò òun ni ó ti ń sọ nípa ọba Ọlámilékan Ọláṣọdé Ọláònípẹ̀kun alápòmù tí ìlú Apòmù tó ń bẹ ní ìpínlẹ̀ Ògùn níbi tí ó ti ń ṣe àkàwé pé Sunday Igboho ìyẹn olóyè Sunday Adéyẹmọ ni ó ṣí ojú àwọn ọmọ Yorùbá sí pípè fún òmìnira ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ ń bẹ lẹ́nu ọba o, ọ̀rọ̀ sì pọ̀ ṣùgbọ́n ẹ máa bá wa lọ níkànnì Yorùbá Broadcasting Network níbi tí ẹ ti máa wo ẹ̀kúnrẹ́rẹ́ ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú kábíyèsí yìí kí ọ̀sẹ̀ yìí kó tó jálẹ̀. Ẹ farabalẹ̀ bí ẹ ṣe ń bá wa lọ. Ẹ káàbọ̀ padà. Ìròyìn òun ló dé báyìí níbi tí ẹ ti máa wò ṣùgbọ́n fún ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ máa tẹ̀lé wa nípa sí subscribe kí ẹ sì máa tẹ aago tí ń bẹ lókè òun láti máa rí wa wò ní yàjóyàjó ní kété tí a bá ti ń fi àwọn ètò wa síta. Ẹ jẹ́ kí n máa rán yín létí ìkànnì Yorùbá Broadcasting Network ní ìkànnì àkọ́kọ́ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ìròyìn olójoojúmọ́ sí orí ayélujára àti ìròyìn lérèfé àti ìròyìn bó ṣe ń lọ gbogbo ẹ̀ pátá là ń ṣe níkànnì yìí. Ẹ ṣáà máa tẹ̀lé wa kí ẹ sì máa bá wa lọ. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ lórí àkọlù tí ìlú kan ní ìpínlẹ̀ Ondo. Akérédolú ṣe ìlérí wípé àwọn yóò fi ojú aṣebi wọn. Ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọ̀daràn
bí wọ́n ṣe ń kí wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n bọ òrùka o pé àwọn ọ̀daràn ni wọ́n o a ó sì tọ́ wọn bí ọ̀daràn ni o. àwọn agbébọn Fúlàní tí ó lé ní 50 ni wọ́n kọlu ìlú náà pẹ̀lú ìbọn AK-47 gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu àwọn adarí ẹgbẹ́ OPC. wọ́n pa baálẹ̀, wọ́n yìnbọn fún òṣìṣẹ́ Àmọ̀tẹ́kùn. àwọn ìròyìn yìí ló kó àkórí tó pọ̀ jáde o, ṣùgbọ́n níbi tí gómìnà Rotimi Akeredolu Àkẹ́tì, ìyẹn gómìnà ìpínlẹ̀ Ondo, tí ó ti fi Ọlọ́run ṣẹ̀rí pẹ̀lú ìgboyà wípé òun ò rí dájú pé òun fi òpin sí gbogbo àwọn làásìgbò tó ń ṣẹlẹ̀ láàrin àwọn agbébọn Fúlàní àti àwọn tó ń ṣe àkọlù sí àwọn agbègbè tó ń bẹ ní abẹ́ ìṣàkóso ọ̀hún. gẹ́gẹ́ bí gómìnà ṣe ń jẹ́ kó nímọ̀ wípé ní òpin ọ̀sẹ̀ tó lọ wípé àwọn oníṣẹ́ bíi tí wọ́n ti pa àwọn ènìyàn 3 tí wọ́n sì dáná sun ọ̀pọ̀lọpọ̀ ilé ní ìlú kan tá a mọ̀ sí Mọ̀lẹ́gẹ́ lábẹ́ ìjọba ìbílẹ̀ Ọ̀sẹ́. àwọn ará abúlé náà tí wọ́n pa tí wọ́n sì dáná sun ilé wọn fún kíkọ̀ láti gba àwọn Fúlàní láàyè láti da ẹran jẹ àwọn oko wọn. ṣé wọ́n ní àìfún àwọn Fúlàní láàyè ló fà á bí wọ́n ṣe kọlu ìlú náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pa àwọn ará ìlú. Akérédolú tí ó wá lọ síbẹ̀ gẹ́gẹ́ bí gómìnà tí ó ṣe àbẹ̀wò sí ìlú yìí, ìyẹn ìlú náà pẹ̀lú ọ̀gá ọlọ́pàá Oyèdìran Oyèyẹmí pẹ̀lú ẹni tó jẹ́ apàṣẹ ikọ̀ Àmọ̀tẹ́kùn Adétúnjí Adélẹ́yẹ àti àwọn ìgbìmọ̀ ìṣàkóso ẹ̀ tí wọ́n jọ wà ní ìṣèjọba. ó kẹ́dùn pẹ̀lú àwọn ará ìlú náà, pàápàá jùlọ àwọn mọ̀lẹ́bí tí wọ́n pa àwọn olólùfẹ́ wọn, tí ó sì wọ́n ṣèlérí pé àwọn yóò wá àwọn aṣebi náà síta o, tí ó sì ti paláṣẹ kí àwọn ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n wà ní àyíká agbègbè yìí láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ará ìlú ọ̀hún. lórí àkọlù sílùú kan ní ìpínlẹ̀ Ondo, Akérédolú ó ṣèlérí láti fojú aṣebi wọn. ìròyìn lẹ́yìn náà ló jáde láti ìlú Àbújá, torí wọ́n ní gbégbègbè tá a bá bá wọn gbé ó lè ṣàìmá gbọ́ sí ẹ̀yìnkùlé wa, ṣùgbọ́n a gbọ́dọ̀ fi lé yín léde pé àwọn òṣìṣẹ́ ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ làwọn náà ti ṣe ìwọ́de lórí àìsan èlé owó oṣù tuntun tí a mọ̀ sí 30,000 fún àwọn náà tí wọ́n ṣiṣẹ́ ṣébi tí wọ́n ti ń dábàá ó yẹ kí wọ́n máa mú àbáwọn ṣẹ ní ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ tó jẹ́ pé ibẹ̀ gangan ni wọ́n ti ń mú òfin jáde síta. ni wọ́n ní gbogbo èlé owó oṣù tuntun tí ó jẹ́ àjẹmọ́nú fún àwọn òṣìṣẹ́ ìjọba ni wọ́n kọ̀ láti san fún àwọn òṣìṣẹ́ tí wọ́n wà ní ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ lábẹ́ ẹgbẹ́ tí wọ́n ń pè ní Parliamentary Staff Association of Nigeria PASAN. lónìí ọjọ́ ajé gangan ni ìròyìn jẹ́ kó di mímọ̀ lọ́sàn-án yìí ipò wọn ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lórí àìsan èlé owó oṣù tuntun ìyẹn 30,000 fún àwọn òṣìṣẹ́ ọ̀hún. gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń jẹ́ kó di mímọ̀, àwọn òṣìṣẹ́ ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ni wọ́n kóra wọn jọ síwájú ilé funfun báláwú tí ó wà nínú ọgbà ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ pẹ̀lú àwọn pátákó àti ìléwọ́ tí wọ́n fi ń kọ onírúurú àkọsíta tí wọ́n sì ń bu ẹnu àtẹ́lu ẹni tí ó wà ní ìṣàkóso wípé alága ìgbìmọ̀ ọ̀hún kò ṣe dáadáa, pẹ̀lú bí wọ́n ṣe ń jẹ́ kó di mímọ̀ pé ìgbésẹ̀ alága ìgbìmọ̀ tó ń ṣe ìṣàkóso ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ tá a mọ̀ sí NASE, ìyẹn onímọ̀ ẹ̀rọ Ahmed Hamzi, fún yíyẹ àdéhùn tí wọ́n fi ọwọ́ sí ní ọdún 2021. ìwé láti ṣe ìwọ́de yìí ni wọ́n ti kọ́kọ́ fi ránṣẹ́ sí ẹni tó jẹ́ akọ̀wé ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ní ọjọ́ 6 oṣù tí a wà yìí, ìyẹn architect Amos Òjó, níbi tí wọ́n ti ka àwọn ẹ̀sùn 6 ọ̀tọ̀ọ̀tọ̀ tí ìgbìmọ̀ náà ti fi ń dun àwọn. èlé owó oṣù tíjọba àpapọ̀ ti fi àṣẹ sí láti ọdún 2019 ni wọn ò tí ì san fún àwọn, èyí tí ó fa ìwọ́de tí wọ́n ṣe lónìí. àwọn ajínigbé Fúlàní pa awakọ̀, wọ́n jí àwọn 5 gbé ní ojú òpópónà márosẹ̀ Èkó sí Ìbàdàn. ṣé wọ́n ní ohun tí à ń jẹ là wá ká má pàdé ohun tí ó jẹ wá ni o, kí Ọlọ́run má jẹ́ ká rìn sọ́wọ́ àwọn ajínigbé. bí ìròyìn ṣe ń jẹ́ kó di mímọ̀ pé àwọn afurasí Fúlàní ajínigbé ni wọ́n tún ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwà ọ̀daràn wọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ àbámẹ́ta bí wọ́n ṣe kọlu agbègbè kan tí wọ́n ń pè ní Onígàárí lójú òpópónà Èkó sí Ìbàdàn, tí wọ́n sì pa awakọ̀ tí wọ́n sì pe orúkọ rẹ̀ ní Olúwatósìn Arúwàjọyè, tí wọ́n sì jí àwọn 5 gbé lọ nínú àwọn tí ó wà nínú ọkọ̀. bákan náà tí wọ́n tún yìnbọn fún ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ibrahim Tiamiu ní Ìtàn Ẹsẹ̀. ìkan lára àwọn èrò ọkọ̀ tí orí yọ ló sọ pé ìṣẹ̀lẹ̀ náà wáyé níbi aago 6 òwúrọ̀ kùtùkùtù. àwọn èrò ọkọ̀ náà tí wọ́n wọ ọkọ̀ Toyota Sienna elérò 8 aláwọ̀ eérú pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ MUS 493HH láti Ìbàdàn
ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti máa mórí lé ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n tí àwọn agbébọn náà kọlù wọ́n ní agbègbè Onígàárí tí wọ́n sì dàbọn bolẹ̀ àfi bí ẹni tó ń lọ sójú ogun. Àwọn 5 tí wọ́n jí gbé náà ni wọ́n ti rí obìnrin kan àti àwọn ọkùnrin 4. Àdúrà wa ni wípé kí Ọlọ́run kó ṣe wọ́n ní rírí láìpẹ́ jọjọ. Lórí ètò ìdìbò ọdún 2022 ní ìpínlẹ̀ Èkìtì, àwọn ẹgbẹ́ kan tí Fáyọ̀ṣe àti Olújìmí ń ṣe adarí fún wọn ṣe ìpàdé láti fi ìmọ̀ ṣọ̀kan fún bíborí ẹgbẹ́ òṣèlú PDP látàrí wíwá bíborí fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP nínú ètò ìdìbò gómìnà tó ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Èkìtì. Àwọn igun nínú ẹgbẹ́ òṣèlú PDP tí a ti rí Òṣùkò Political Assembly ìyẹn tí wọ́n pè ní OPA èyí tí gómìnà tẹ́lẹ̀ rí Ayọ̀délé Fáyọ̀ṣe tí ó lè wájú fún àti ẹgbẹ́ kan tí wọ́n pè ní Repositioning Group tí aṣòfin àgbà tó ń ṣojú ẹkùn gúúsù Èkìtì ìyẹn aṣòfin Bíọ́dún Olújìmí tí òun náà léwájú fún ni wọ́n ṣe ìpàdé ní ìpínlẹ̀ Èkó láti jọ fi ìmọ̀ ṣọ̀kan láti ṣiṣẹ́ papọ̀ láti lè gba ìṣèjọba ìpínlẹ̀ Èkìtì lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú tó wà ní ìṣàkóso ìyẹn ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Ìpàdé náà ni a ti rí àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú PDP àti àwọn ọ̀tọ̀kùlú òlú tí wọ́n fẹ́ kìlò kó dàrú lórí wọn. Ibẹ̀ láti rí gómìnà tẹ́lẹ̀ rí Ayọ̀ Fáyọ̀ṣe, Olújìmí, aṣòfin dúró Fáṣèyí, Ọ̀túnba Yínká Akérèlé àti Honourable Dèjì Ògúnṣakin. Wọ́n ní àwọn ti ṣetán láti fi ìgbánú kan ṣọ̀já láti gba ìjọba lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC kí àrìnpọ̀ ọmọ ejò àwọn kó má bàa ṣe àwọn léṣe. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ògùn Ọ̀túnba Gbẹ́ngà Daniel ni ó ti pè fún ṣíṣe àyẹ̀wò àti yíyan àwọn adíje dupò láti ẹkùn gúúsù ìwọ̀ oòrùn fún ipò aláṣẹ ní ọdún 2023. Gẹ́gẹ́ bí ó ṣe ń sọ, ó ní kò sí ẹgbẹ́ kan tí òun kọ̀ sẹ́yìn láti fa ọmọ oyè sílẹ̀ ṣùgbọ́n kí gbogbo wọn jọ fi ìgbánú kan ṣọ̀já kí ó má di wípé ẹkùn gúúsù ìwọ̀ oòrùn á pàdánù nínú ètò ìdìbò ọdún 2023. Daniel ti rọ àwọn ọ̀tọ̀kùlú òlú níbi tí a ti rí àwọn ládéládé ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn, àwọn adarí inú ẹgbẹ́ òṣèlú àti àwọn àgbààgbà láti jígìrì ní wíwá ẹ̀dínkù bá oyè àwọn tí wọ́n fẹ́ díje dupò aláṣẹ láti ẹkùn ọ̀hún. Ìyá mi ló ní kí n pa àbúrò mi ọkùnrin fún ètùtù ọlà àti lówó. Ọmọdékùnrin ọmọ ọdún 22 kan tí wọ́n porúkọ rẹ̀ ní Hafiz Ọlálérè ní ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti tẹ̀ fún lílo àbúrò rẹ̀ ọkùnrin fún ètùtù ọlà. Ó ṣe ìjẹ́wọ́ ńláńlá tó jáni láyà wípé ìyá òun ló mú òun lọ sí ilé babaláwo tí ó sọ fún àwọn wípé tí òun bá fẹ́ ṣe àṣeyọrí àti àṣelówó ní ìdí iṣẹ́ jìbìtì lílò lórí ayélujára tá a mọ̀ sí yahoo, ó ní àwọn nílò láti pa ẹnìkan ṣoṣo ni o, èyí tó sì jẹ́ pé ó gbúdọ̀ jẹ́ ẹ̀jẹ̀ òun gangan. Ó ní àwọn ó máa nílò láti lo àtàǹpàkò orú ẹfẹ́ ẹni bẹ́ẹ̀, irun ẹ̀ àti èékánná pẹ̀lú àwòrán ẹni ọ̀hún. Ó wá ṣàlàyé síwájú sí wípé nígbà tí àwọn délé tí òun ṣe ronú wípé ọ̀nà wo lòun yóò gbé gbà, ibẹ̀ ni ìyá òun ti sọ fún òun pẹ̀lú ọ̀rọ̀ àmọ̀ràn wípé kí òun lo àbúrò òun tó jẹ́ ọmọ ọdún 21 tí ó sì jẹ́ pé ìyá àwọn gan ló ra májèlé tí wọ́n fi sínú oúnjẹ tí ó sì kú lẹ́yìn 20 ìṣẹ́jú tí ó jẹun. Ó ní ṣùgbọ́n òun lòún gé orí àbúrò òun àti àwọn ẹ̀yà mìíràn tí àwọn nílò kí àwọn tó wé láṣọ papọ̀ láti lọ gbé sí mọ́ṣúárì ìyẹn ibi tí wọ́n tẹ́ òkú sí, ṣùgbọ́n ọwọ́ pálábá àwọn ségi o nígbà tí àwọn ọlọ́pàá dá wọn dúró láti ṣe àyẹ̀wò sí ọkọ̀ wọn ní agbègbè Ìtàmàgà ní Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó. Ìyá mi ló ní kí n pa àbúrò mi ọkùnrin fún ètùtù ọlà láti lówó, èmi kọ́ o. Hafiz Ọlálérè ló sọ eléyìí. Lára àwọn ìròyìn kan tó jáde lónìí tí kò ṣeé má gbọ́ ló ń jáde látẹnu ìjọba àpapọ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níbi tí a ti rí nínú àwọn ọ̀rọ̀ tí aláṣẹ sọ kù nínú àwọn fọ́nrán tó ṣe àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ṣe ní pé orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ padà sí iṣẹ́ ọ̀gbìn fún ètò ọrọ̀ ajé láti dúró digbí. Gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ ṣe ń gbèrò wípé yàtọ̀ sí epo rọ̀bì kí la tún lè ṣe láti lè mú wọlé fún àpò ìjọba àpapọ̀, níjọba àpapọ̀ náà ti wá ń sọ báyìí wípé àfi kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n mú iṣẹ́ ọ̀gbìn tí í ṣe iṣẹ́ àgbẹ̀ tá a kò ní í ṣe ilẹ̀ wa láti mú lọ́kùnkúndùn. Wọ́n fi ọ̀rọ̀ yìí síta pẹ̀lú àmọ̀ràn pé kí gbogbo àwọn tí ó ń wá iṣẹ́ láti máa lọ de táì mọ́rùn kí àwọn náà gbèrò láti ní oko tí wọ́n fi máa mú owó wọlé àti mímú oúnjẹ sórí tábìlì wọn. Ìròyìn yẹn ló jáde látẹnu ìjọba àpapọ̀. Ipò orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ padà sí iṣẹ́ ọ̀gbìn fún ètò ọrọ̀ ajé láti dúró digbí.
ìròyìn eléyìí náà tó jáde lẹ́nu gómìnà ìpínlẹ̀ Ondo Akérédolú ló ṣe àkàwé ẹ̀ pé ọjà ẹran màálù ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn wọ́n pa òbítíbitì owó tó tó bílíọ̀nù 2.5 ìyẹn 2.5 bílíọ̀nù náírà lójoojúmọ́ tí ó sì ń fa àìní fún ẹkùn náà. Gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ondo Olúwarótìmí Akérédolú bó ṣe ń sọ, ó ní àwọn ẹran tí àwọn Fúlàní ń tà àti ọjà tí wọ́n ti ń ta ẹran lójoojúmọ́ èyí tá ń gé lékèrè ó ní àwọn ẹran tí wọ́n ń tà lójoojúmọ́ ní àwọn ìpínlẹ̀ 6 tí ń bẹ ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ni wọ́n ti ń pa òbítíbitì owó tó lé ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún 2.5 ìyẹn 2.5 bílíọ̀nù náírà lójoojúmọ́. Èyí sì ń fà á kí ètò ọrọ̀ ajé wa kí ó máa lọlẹ̀ nítorí owó tí wọ́n ń pa nílẹ̀ wa òun ni wọ́n kó lọ sókè lọ́hùn-ún láti máa fi ró ara wọn lágbára. Ó wá ní kí àwọn ọmọ ilẹ̀ Yorùbá, àwọn ọmọ ẹkùn gúúsù ìwọ̀ oòrùn kí àwọn náà jí gìrì láti gba ìṣàkóso ìṣèjọba títa àwọn ẹran wọn kó jẹ́ àwọn gangan ni ó wà ní ipò láti máa kó àwọn owó yìí sí àpò ara wọn. Ọjà ẹran màálù ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn wọ́n pa òbítíbitì owó tó jẹ́ bílíọ̀nù 2.5 2.5 bílíọ̀nù náírà lójoojúmọ́. Akérédolú ló sọ ọ́, èmi kọ́ mo sọ bẹ́ẹ̀. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní bọ́kọ̀ bá ròkun bó bá rọ̀ṣà yóò fàbọ̀ fẹ́lẹ́ èbúté. Ìyẹn ní èbúté tèmi lálẹ́ tòní. Lágbára Ọlọ́run ìpàdé wa tún di lọ́jọ́ míì ọjọ́ rẹ̀. Ṣùgbọ́n mo ń rọ̀ yín fún ẹ̀yin tẹ́ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa wípé ẹ lè máa tẹ subscribe button, ẹ tẹ aago tí ń bẹ lókè òun láti máa rí wa wò lóòrèkóòrè tí àwọn ètò wa bá ti ń jáde sórí ìkànnì yìí. Ẹ sì lè fi ọ̀rọ̀ ránṣẹ́ sí wa nípa títẹ YBN ránṣẹ́ sí nọ́mbà tí ó wà lójú àwòrán yín yẹn. Lágbára Ọlọ́run àwa la máa wá, ẹ̀yin la máa bá. Ọdún tá a wà yìí ọdún ayọ̀, ọdún ìgbéga ni ó jẹ́ fún gbogbo wa. Olúmáyọ̀ Àbàjìgín ló ti múrò ìwá sí ojú ìwòran yín láṣẹlẹ̀ tòní. Oorun ayọ̀ la ó sùn.